Yorùbá nílé lóko lẹ́yìn odi ojú tẹ́ fi ń wò wò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa ní gbogbogbò nídìí àṣà ìgbéyàwó tí mo ti ń kọ́ wa níjẹ̀lò ó náà ni mo sì ń tẹ̀síwájú nínú ẹ̀ àti wá dé ìdáná rèé ẹ wò wọ́n á kó gbogbo nǹkan tẹ́ ń wò ní pátá náà máa kó wálé ìyàwó àmọ́ iṣu 40 ní iṣu orógbó 40 ní obì 40 ataare lẹ̀ ń wò lójú ẹ̀rọ alágbèéká wa yìí 40 ní ọ̀pọ̀lọpọ̀ ẹja aborí ìrèké tó pọ̀ àpò iyọ̀ kan garawa epo kan àti ìgò oyin kan tẹ́ ń wò yìí òun ni o a kàn fi eléyìí kọ́ wa àti ọtí òyìnbó kan àti agbóòrùn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àpótí aṣọ àfi eléyìí dúró gẹ́gẹ́ bí àpótí aṣọ ẹ wá gbọ́ epo ìwọ́n máa fi ń gbàdúrà fún wọn pé epo ní ìròjú ọbẹ̀ ayé wọn á rójú ilé ayé wọn á dẹ̀ wọ́n lọ́rùn oyin ayé wọn máa dùn bí oyin iyọ̀ wọn á mú iyọ̀ wọn máa fi wúre olórí ilé baálé ilé ìyálé ilé ló máa fi àwọn kinní máa wúre fún ìyàwó àtọkọ wọn á mú iyọ̀ pé ayé wọn á dùn á lárinrin ìrèké dídùn lòun náà wà fún ayé wọn máa dùn oyin yìí dídùn la máa ń bá ní oyin ayé wọn á dùn àádùn náà rèé ayé wọn máa dùn náà ló wà fún obì ní bikú tí bí àrùn sọ̀rùn gbogbo ewu tó bá wà lórí wọn obì yìí wọn á fi wúre fún wọn pé yóò bí gbogbo ikú àti àrùn dànù lórí wọn orógbó ní gbó wọn sáyé orógbó wọn wá máa fi gbàdúrà wípé orógbó wọn á gbó wọn á tọ́ wọn á máa rúgbó ara wọn ẹja borí wọn á máa borí gbogbo ogun tó bá ń jà wọn ataare pé ìyàwó yóò di ọlọ́mọ láyé o kò ní í ya àgàn ṣé wá rí àwọn nǹkan tó kù báyìí ìyàwó ló ní agbóhùn ọtí òyìnbó wọ́n tún máa sọ wípé ẹni ọtí ni yín ẹ ò ní tí ẹ ò ní tẹ́ wọ́n á fi ṣàdúrà fún ọkọ àti ìyàwó nǹkan tó kójọ yìí tó wúlò fún nìyẹn ìyàwó ló ní àwọn àpótí aṣọ oríṣiríṣi aṣọ nílẹ̀ Yorùbá láyé àtijọ́ àti agbóhùn lẹ́ ń wò lójú ẹ̀rọ alágbèéká wa yìí ìyàwó ló ní ara ẹrù ìyàwó ni tí wọ́n bá ti wá parí tí àgbálé yẹn tán wá ti súre tán wúre tán fi gbogbo kinní ìwúre fún ọkọ àtìyàwó wọ́n wá sọ wípé ẹni tó dàgbà jù nínú ilé ìyàwó á wá mú ìyàwó á wá fà lé ẹni tó dàgbà jù nínú ilé ọkọ àwọn ìyẹn tó wá dànà yẹn àwọn ará ilé ọkọ yẹn ẹ gbà o ọmọ wa rèé o wọn ì fìyà jẹ ọmọ wa o ọmọ wa yìí jẹ gbàgùdá o ọmọ wa yìí jẹ kókó o ẹ tọ́jú ọmọ wa kẹ́ fún lóúnjẹ tó dáa ẹ bá wa tọ́jú ẹ o àfàlágbàlé yẹn lọ́wọ́ àgbàlé yẹn á gbà pé ẹ ṣe púpọ̀ á tọ́jú ẹ ẹ jẹ́ mẹ́nu dúró ná lórí onídáná ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ mi ní gbogbogbò nídìí nítorí ìdí èyí gbogbo bí tẹ́ bá ti bá fídíò Culture by Ade and Ade pàdé ẹ like ẹ comment ẹ follow paríparí ẹ share iṣẹ́ wa kó gòkè bí iṣẹ́ wa ti ń tọwọ́ yín gòkè ayé yín á gòkè lágbára Elédùà ó dàbọ̀.